Jígan ẹ̀ṣẹ̀ mi ò wà láìtàlá àlùkòríà mi ò fàájà mi ò wáì wà láì. Kó tó ní pé bọ̀bọ̀ ẹ̀ lọ fún tàbí yẹn tó tún sẹ́kọ̀ dóyàwó òun. Ṣé ẹ̀ mọ́ pa ẹ̀? Náà ló ṣe kàn mí náà rẹ̀ fọmọ ilé ẹ̀sìn Tap on ọlọ́run. the screen. Ṣó fẹ́ pa mí? Mo bẹ̀ bí Yẹ̀mí ṣe mi ò fẹ́ kóun náà máa wá mọ́. Eléyìí ara tí cleda ló ní eléyìí ò lè sá. Eléyìí ò lè sá. Jígan ẹ sọ fún Yẹ̀mí kó má bínú kó má padà bọ̀. Yẹ̀mí ọlọ́jẹ́ kó lè padà wá mọ́. Ìjọba àlàndẹ̀ ọmọ ẹ̀ Alpha Jígan. Ṣé kí n bá a sọ̀rọ̀ ni? Ẹ bá a sọ̀rọ̀. Ó fẹ́ para ẹ̀. Good evening, ladies. Ladies. There are three ladies here. Hello, Ijoba. How are you? No, not 3 ladies here, 3 men here and 1 lady. Okay.